lovers all over the world. Still remember Babalawo International. Ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ ń wò mí, ẹ lọ bá mi gbìyànjú iṣẹ́ yìí. Tó bá wà, tí èèyàn bá wà, ọmọkùnrin bá wà, àbí ọmọbìnrin wà from January to December who achieve anything ní ẹlẹ́ ayé, ẹnìyàn òkú ni, òkú, ẹni tó bá lówó lọ́wọ́ òkú ni, òkú. Ayé máa pè é lóko, ayé máa mú ẹ ní pé o ò mọṣẹ́ ṣe. O ò mọṣẹ́ ṣe, kì í lè ṣe fọ́ọ̀tì ẹ o. Ẹlòmíì wà lóòótọ́ fọ́ọ̀tì ẹlòmíì ni torí ẹlòmíì ya ọ̀lẹ ojú kòkòrò ló ń bá ẹlòmíì jà. Má wà pálápá, má wà ẹsẹ̀ lẹ́sẹ̀ káàkiri o. Oní Babalawo International sọ fún ẹ yẹn, má wà pálápá ẹsẹ̀ lẹ́sẹ̀ káàkiri. Ìkà tó rùn, má wà káàkiri. Má ya ojú kòkòrò, ṣiṣẹ́, fọwọ́ ẹ̀ ṣiṣẹ́. Tó bá ti ń ṣiṣẹ́, ó máa rí, tó bá ti ń lo nǹkan àṣírí bíbò àṣírí máa bò. Òṣòlẹ̀ ìkéré lójú. Bọ̀ tọmọ ìyá mi, kò sí bí n bá ti ní ìdí owó. Ọjọ́ kó tó bá ti ní ìdí owó, bóyá mo kàn ní ìdí ọjọ́ ìgbìmọ̀ nìkan. Tí bá lọ gbé iṣẹ́ yìí, má ti lọ lò. Kàtórí ọjọ́ mẹ́ta, bó ti jẹ́ 5 million mo need, ojú owó ẹ̀ àwọlé o. Ó yẹ 10 million, owó ẹ̀ àwọlé o. Àwọlé, owó ìdájú. But ọmọ ìyá mi kó tó sọ pé máa listen sí iṣẹ́ yìí, bá mi share fídíò yẹn. Á jẹ́ fún ẹ, ìjẹ́ náà ló máa jẹ́ o. Kò ní jìjọ òrùn fún ẹ o. Bá mi share torí àwọn ẹlòmíì wà, ìyà ń jẹ wọ́n níta. Ìyà ń jẹ àwọn ẹlòmíì o. Ìgbà míì omi máa fẹ́ máa jábọ́ lójú mi ni. Omi máa fẹ́ máa jábọ́ lójú mi ni. Ṣèbí ìwọ ti rí jẹ, ìwọ ti rí ná. Bó bá mi share, má wò torí àwọn pásítọ̀ ẹ, má wò torí àwọn àfáà ẹ, má wò torí wọn pé wọ́n máa rí fídíò yẹn náà ní orí page ẹ. Má wò fi ran ẹlòmíì lọ́wọ́. Ó lè jọ ọmọ bẹ́ẹ̀ ni. Kí ló máa lọ ṣe ọmọ ìyá mi? Wá akọláǹgbá fún okùn mọ́ lọ́rùn, fún okùn mọ́ akọláǹgbá tí gbogbo ara ẹ pé, tí ìwọ̀n ò jẹ́ ẹ̀já, tí gbogbo ara ẹ pé pápẹ́ fún okùn mọ́ lọ́rùn kó kú, ìyẹn pé ẹ̀jẹ̀ ò ní jáde lára ẹ̀. Ó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn, wá mú 1,000 naira tuntun tí bò lẹ́nu, gbé sínú apẹ, àbí owó ìlú tó bá wà, àbí ó ní owó ìlú tó bá wà. So bá ti wá ṣe bẹ́ẹ̀, gbé sínú apẹ. Ìwọ tó bá wà abroad, o lè ṣe o, o lè ṣe. Tó bá rẹ̀yàn tó lè bá ẹ ṣe. Tó bá ti wá ṣe bẹ́ẹ̀ ọmọ ìyá mi, tó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn, gbé sínú apẹ. Wá mú odidi atare kan fi sí lẹ́gbẹ̀ẹ́. Wá mú bó ṣe tó yẹn, òní kò ṣe tó o. Wá mú èso wéré ń jẹjẹ yìí, èso wéré ń jẹjẹ tó ń pè ní ojú ẹyẹlé, ojú ológbò. Wàá dàlé lórí mọ́lẹ̀, á bo gbogbo ẹ̀. Wàá gbé sínú iná, orí iná, wàá jó. Bá ti jó tán ọmọ ìyá mi, ó rí pé mi ò pẹ́ ṣàṣàp. Wàá ṣe kí ni, wàá sọ, bá ti sọ sórí nǹkan, má jẹ́ kó kanlẹ̀. Sọ sórí nǹkan, bá ti sọ sórí nǹkan ọmọ ìyá mi. Wàá wá lọ, ó bá ti lọ, dà sínú àdó kékeré kan, dà sínú àdó, bí àdó atọ́, àdó jama, ó dà sí. Bá ti dà sí ọmọ ìyá mi. Tó bá ti wá dà sí, ó máa ṣe kí ni? Ẹ jẹ́ kí n fi àdó tá máa dà sí. So irú àdó báyìí ló dájú. Ṣẹ́tìrì, irú àdó báyìí ló dájú kí ẹ dà sí. Tó bá rí pé ìbá yìí tó tóbi dáadáa, òun ló dájú. Fá lè gbà. So ó bá ti wá ṣe bẹ́ẹ̀ yẹn ọmọ ìyá mi, ọwọ́ àwọn abù díẹ̀ sọ́wọ́ ọmọ yahoo tó bá lo iṣẹ́ yìí fún 5 days to 7 days. Tó bá wú ara ẹ, tó bá ti gba owó gidi, kò call me bastard. Padà aṣọ iṣẹ́ comment section mi, kò pè mí ní onírọ́. Padà síbẹ̀ kò pè mí ní onírọ́. Wàá dé máa gba owó steady ó bá ti ń lò. Ó bá ti ń rí iṣẹ́ ẹ̀, máa fi àdúrà máa ràn mí lọ́wọ́. Mi ò sọ kókó send owó sí mi o. Bó send máa gba ọbọ̀, kó máa fi àdúrà máa ràn mí lọ́wọ́. Kí ọ̀nà mi kó bẹ̀ ti máa là, kí máa rí gbéga láyé. Ọmọ ìyá mi, èmi ràn ọmọ ẹnìkejì mi lọ́wọ́. Mo dẹ̀ máa lọ sókè ní mi ní padà sẹ́yìn mọ́ lágbára ìdìmọ̀ lágbára tó láyé àti gbogbo èèyàn olólùfẹ́ mi ní padà sẹ́yìn mọ́. Òun ni mo sọ fún yín lé nìyẹn. Ọmọ ìyá mi bá ti bẹ̀ sí ń lò, wàá máa fi omi ayé lò, which is hot. Wàá máa fi ọtí lò, wàá ti fọtí lò. So o lè fi àwọn beer o lè fi lò, o lè fi beer náà lò, kò sí tó lè fi lò, o lè fi beer lò, o lè fi hot lò. Ọmọ ìyá mi, iṣẹ́ ìdájọ́ tested and confirmed. Lọ gbìyànjú ẹ̀. Ó yá ní èpè àti àdúrà, wá ṣe kan fún mi. Babalawo International ó ṣe tiẹ̀. Mo fi ran ìran ẹ lọ́wọ́ ni o. Báwo ẹ kò gbọ́, báwo kò má ṣe, rere o, kàǹkà mọ́ lọ.